justice for Hafsat ẹnìkan ò lè ṣe àbòsí lórí eléyìí béèyàn bá mú òkò báyìí téèyàn bá mú àdá ajá ìdáyà téèyàn bá mú ọ̀bẹ àbádà tó bá pa ìyá rẹ̀ ìyá tó bí tó bá pa á ní sọpọ́tà téèyàn bá pa bàbá ẹ̀ á ní sọpọ́tà á ní wàhálà bàbá rẹ̀ náà ti pọ̀jù jàre wàhálà ìyá rẹ̀ náà ti pọ̀jù jàre wọ́n ti máa ń ṣe nu ẹ gbọ́ mi yé lórí Hafsat tí Abdulrahman nípa yìí èmi ń wo lọ́ọ̀yà tó fẹ́ dúró ń wo lọ́ọ̀yà tó fẹ́ dúró tó pé èmi ni lọ́ọ̀yà lágbájá tí mo wá dúró fún ẹni àfẹ̀sùnkàn nínú kóòtù lọ́ọ̀yà kò gbowó iṣẹ́ títí ẹ̀ àbí lọ́ọ̀yà kò gbowó iṣẹ́ títí ẹ̀ lọ́ọ̀yà kò gbowó iṣẹ́ títí ẹ̀ àbí àrètí kò sí ẹnìkankan tó jábí amọ̀tẹ́jẹ̀ ń rán nínú fẹ́ẹ̀nì ẹ̀ tí ò ní máa mọ̀ yìí pé a gbọ́dọ̀ gba ìdájọ́ òdodo lórí Hafsat táwọn àfáà bá ń pariwo pàápàá jùlọ gbogbo àwọn àlùfáà súnà tó bá ń pariwo wípé à ń tojú bọlé káàkiri bí ẹran nóòrù ẹ̀ ń tojú bọlé kiri àdánwò ní ṣe máa dáre àwọn kan tí máa dálẹ̀ rèé ẹjẹ́ àdúró tọ́lọ́wọ́n bá wà ìwọ lè máa bú àwa nísìnyí pé torí pé ẹ ti lọ opportunity ní sẹ́yìn náà sẹ́yìn wá ṣe kíni kan sọ fún ọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹni tó bá ti ní òun ò ní gbọ́ ní tí yóò máa ṣẹlẹ̀ náà ní ṣẹlẹ̀ yìí ẹ lọ dúró tọ́lọ́wọ́n bá yín jẹ́ àdúró tọ́lọ́wọ́n bá wà jẹ́ àdúró tọ́lọ́wọ́n bá wà mo sọ ẹ̀mọ́ elétọ̀ ni mo ṣe lórí ẹ̀ tẹ́nìkan bá fún ọ lọ́ṣẹ̀ kan tábà ní o máa fi wẹ̀ táwa sọpọ̀ṣẹ̀ yìí oṣù mẹ́ta ó máa pa ẹ̀jẹ̀ àgùntàn ni wàá máa fi para ọmọ ìyá mi tó bá lò lóṣù kẹta àkọ́kọ́ tí ó bá dóṣù kẹta ẹlẹ́ẹ̀kejì ó lè béèrè ẹ̀jẹ̀ yan kí láǹfààní gbogbo ẹni tó wá àwọn Christian kan náà máa ń sọ ẹni tó ní gbogbo ayé yìí náà tó padà wá pòfo nígbẹ̀yìn wala aqibatu littaqwa aqibatu littaqwa ọmọdé yìí nísìn nínú àwọn nǹkan tó post lórí TikTok page ẹ̀ ó ń sọ bẹ́ẹ̀ bí i 6 days ago pé tó wọ́n bá dé láàrin ọjọ́ mẹ́ta ìrìn tó wọ́n máa rìn lélẹ́yìí bó wọ́n ṣe máa rìn rèé òun máa sàkọ báyìí òun máa ṣe báyìí tí àwọn báàgì yẹn bá ń sọ̀kalẹ̀ ẹ̀ òbí tó fọkàn sí tí àwọn báàgì yẹn bá ń sọ̀kalẹ̀ òun máa rìn báyìí òun á máa rìn báyìí òun á máa ṣakọ báyìí lòun ṣe máa ṣe wal aqibatu littaqwa ọ̀nà gbogbo eré táwọn bá rè ń sìn ó sá lọ wájú ó sá lọ sẹ́yìn nísìn ó làṣírí tú yìí ókè sọ ti wá ní owó yẹn báyìí ó bó kọ bàbá ẹ̀ jẹ́ ó bó kọ ìyá ẹ̀ jẹ́ bó kọ bàbá jẹ́ ó bó kọ ìyá jẹ́ bó kọ ẹbí jẹ́ ìsàlẹ̀ kòtò àdúgbò tó tóbi ní ìsàlẹ̀ kòtò ilé wọn ní ìdí ìsìn ilé wọn ó pe ọmọ yẹn ìyẹn Hafsat gẹ́gẹ́ gbogbo yín ṣe gbọ́ sórí yẹn nígbà tó ọmọ yẹn dénú ilé ẹ̀ ọmọ yẹn sọ pé òun fẹ́ jẹun ó jáde lọ ó lọ ra oúnjẹ fún ọmọ yẹn ní item 7 ó lọ ra rice fún ọmọ yẹn nílé oúnjẹ tó ń pè ní item 7 gbà tó ń ra oúnjẹ yẹn bọ̀ ó ra drinks pẹ̀lú ẹ̀ ó wá drug drinks yẹn ó drug drinks yẹn ó drug yẹn nígbà tí Hafsat jẹun yẹn tán ó jẹ́wọ́ bẹ́ẹ̀ fáwọn àwọn agbófinró torí pé ní ọjọ́ Sunday ẹni tó jọ́ga ọlọ́pàá ní lecture tí mo lọ ṣe nílọrin mo pè é dìde dúró ẹni tó bá lọ wo lecture mi lọ́jọ́ Sunday pé ọmọ tó wà ní custody yẹn kò sí pardon o pé ẹja àfojú kíní kan wo ẹja àṣẹ kíní kan o kò dẹ̀ sí ti ń jẹ́ wọ́n gbére o torí gbogbo tí bá ń jẹ́ wọ́n gbére láyé story ni máa bá dé o lórí tó ń ṣe yìí o táàlù Kùránì sọ fún wa ni pé an-nafsu bin-nafsi ẹni bá pààyàn tó bá gbẹ̀mí yàn ẹgbẹ̀mí tiẹ̀ náà ni o ó wá drugs ó fógun oògùn ó drọ́ọ̀gì drink tọmọ yẹn máa mú nígbà tó drọ́ọ̀gì drink ọmọ yẹn ó gbóúnjẹ yẹn wọnú ilé ọmọ jẹun ó mu drink ọmọ bá sùn lọ ó wá bá ọmọ yẹn sùn ó wá bá sùn títí tí ọmọ yẹn fi gas tó fi kú ó dẹ̀ sọ fáwọn ọlọ́pàá pé ọwọ́ lásán lòun need ọwọ́ lásán òun lòun need ó pa ọmọ yẹn
gbogbo àwọn pàtì ara ọmọ yẹn tó kù ló kó sínú kíní tẹ̀rí yẹn ẹ̀ẹ̀mejì ó kó pàtì alákọ̀ọ́kọ́ ó gbé lọ sí ibì kan tó ń pè ní Michael Modu bin dustbin kan tó wà ń bẹ̀ mo ṣe sọ́yà àwọn tó bá jọmọ̀ lọ́rùn yóò ti mọ̀ bí tí mo sọ yìí Michael Modu ibẹ̀ ló da pàtì agbègbè alákọ̀ọ́kọ́ sí ẹ̀ẹ̀mejì ló kó lọ bẹ̀ torí pé gbàtà àwọn ọlọ́pàá padà wá tó mú àwọn ọlọ́pàá débi bin yẹn wọn àtúnkì ní ẹ̀dẹ́ sálẹ̀ wọ́n rí àwọn pàtì díẹ̀ wọ́n rí kó jáde kó inú bin tó da ẹran ara ọmọ yẹn sí níbo ló ti wá gbé orí tó wá gbé lọ Ìbàdàn tó wá lọ́ta nǹkó tẹ́ nǹkúrọ́ máa ará Ìbàdàn ni wọ́n ra orí níbo ló ti gbé orí lọ bọ̀ tọ́rọ̀ bá ṣẹlẹ̀ báyìí onírànrìn kálukú ní òmàmú wa alákọ̀ọ́kọ́ ó kó lọ́bẹ̀ ó lọ dá sínú bin yẹn ẹlẹ́ẹ̀kejì náà ó kó lọ́bẹ̀ ló dá síbẹ̀ ẹ̀ẹ̀mejì ló dá ọmọ yẹn síbẹ̀ nígbà tó tíráàkì nọ́mbà yẹn tí wọ́n rí tí wọ́n mú àwọn kan sọ pé ilé rẹ̀ tóbi gan yàrá méjì náà ló gbà síbẹ̀ ibi Roma nípa lọ ní àwọn kan tó bá nu ilé ẹ̀rí wọ́n bá ọṣẹ dúdú èyí tó kó sínú pósí la ilaha illallah ọṣẹ dúdú tó kó sínú pósí wọ́n bá nu ilé ẹ̀ wọ́n bá oríṣiríṣi àwọn nǹkan míì tó wà nu ilé ẹ̀ tébù yẹn ó sá ọmọ yẹn wẹ́lẹ́wẹ́lẹ́ ó kun ọmọ yẹn lẹ́yìn ìgbà tó bá a sùn tẹ́ni bọ́ lára ọmọ yẹn ẹ bá gbogbo lẹ́lẹ̀ yẹn rí ẹ̀jẹ̀ rẹpẹtẹ ó sá ọmọ yẹn wẹ́lẹ́wẹ́lẹ́ ó dẹ̀ yọ apá tó ń fẹ́ lò ó wá kó ìtókù sínú ike ọ̀dà yẹn òun ni wá ń gbé lọ sí bí yẹn ni wá lọ ń dànù síbẹ̀ ẹlẹ́ṣẹ̀ kan ò ní lọ láì jìyà gbogbo wa ìwọ ló mọ́nú ara rẹ o ìwọ àfáà tó ń wò mí ìyá tèmi náà ti wọ́n náà o kálukú wa la mọ́nú ara wa o àṣírí rẹ ò tí ì tú ni ẹni bá lọ mú igi lórí sàárè òkú tó wà nù sàárè kọ́ o ẹni bá lọ mú igi kan bóyá ewé tó máa ń wù lórí sàárè ṣàpà pé àwọn sàárè mi wà táwọn ewé máa ń wù níbẹ̀ báyìí ẹni tó bá wá lọ mú ewé nínú sàárè tó bá lọ já ewé kan àbó lọ mú igi kan nínú sàárè ó wá pò papọ̀ mọ́ nǹkan kan ó lóun fi ṣoògùn fàkà ànàmà kọ́tàlá sí tìǹà nàbíyàn wà kọ́tàlá àbáwú wà umahu olúwa ní ẹ̀san tí irú ẹni bẹ́ẹ̀ gbà á dà gẹ́gẹ́ bí ẹ̀san ẹni tó pa àwọn ànábì Ọlọ́run 60 ni kò mú subhanallah kò yọ òkú tó wà nù sàárè o igi lásán tó wà lórí sàárè ló lòun lò ó lòun fi ájò ní ó lòun fi ṣe nǹkan kan ní ìbẹ̀lẹ̀ ẹ̀ ti ráwọn kan bọ́ sórí social media wọ́n á máa polówó sólẹ̀ a máa ní àwọn sólẹ̀ kan bẹ́ẹ̀ bá jẹ eléyìí tán kò ní ṣiṣẹ́ lára yín ara ọmọ yín ní èyí ti ṣiṣẹ́ irú gbogbo rọ́bìṣì orí burúkú yẹn yín àfáà oníwàásí láyé ẹ stop gbogbo rádaràdà yìí gbogbo àwa motivational speaker ẹ já stop gbogbo rubbish ok gbogbo àfàmà ló bẹ́ bọ́ta níjọ́ tí Alhaji Wasiu Ayinde ṣe ganu sí gbogbo àfààyè gbogbo àfààyè kọ asàfùlà àwọn ọ̀pọ̀lọpọ̀ àfà ló bẹ́ bọ́ta àṣàyè ló kú ni ló bá kú tán yóò ṣe kíní kan àfúnjọ́ méje àfúnjọ́ mẹ́ẹ̀ẹ́dógún àfúnṣe kíní kan mélòó ni ló bọ́ta mọ́lẹ́ ni